wọ́n mọ̀ pé ògo Fúnkẹ́ Akíndélé máa padà wá búyọ báyìí tó bá ní kán gbé Fúnkẹ́ Akíndélé kán gbé jáde lẹ́nu ó lè ra mọ́tò fún Fẹ́mi Adébáyọ̀ lẹ́nu ó lè ròhun àti bàbá ẹ̀ pa ṣe wá rí Fẹ́mi Adébáyọ̀ ṣáàrí nǹkan kan wà fún wọn nílùú Ìlọrin tó bá ti rí pé ọmọ àwọn ó ti ní change lọ́wọ́ bó ṣe di style gbogbo ìwà àbàjẹ́ tó bá wù dáadáa ní lójú wọn ẹ̀yìn ẹ̀ náà máa wà ọmọbìnrin yẹn mo blame ẹ̀ mi ìdẹ̀ tún blame ẹ̀ ìgbà tó ti rí pé ó kọ́lé yẹn bóyá òun ló kọ́ bóyá ọkọ ló kọ́ ló yẹ kó ti change ẹ̀ sórúkọ ẹ̀ bí ò jẹ báǹkì lówó gan pàápàá òye máa lóun jẹ báǹkì lówó tó bá fẹ́ gbalé yẹn lọ́wọ́ ìyẹn bẹ́ẹ̀ ṣé mọ̀ pé àwọn ọ̀rẹ́ yẹn ṣé mọ̀ pọ́rọ̀ síkírátù sí lódò ó ní nǹkan tó jẹ́ ẹ̀rí lọ́dọ̀ sí ṣé mọ̀ pé àwọn. kò ṣe gold ṣé wọ́n ti ẹ̀yìn sí MC Òṣà kìí ṣe celebrity bọ́ ṣe rí àwọn celebrity yẹn wọ́n máa ń jẹra wọn lẹ́sẹ̀ àjàjà tó bá dẹ̀ tún lọ fẹ́ wọn àwọn celebrity yẹn náà ló máa padà àwọn obìnrin wọn náà ló bá padà bẹ́ẹ̀ ṣọ̀rẹ́ tó máa fẹ́ jẹ lẹ́sẹ̀. kí lorúkọ ẹ̀ tẹ́ dárúkọ ẹ̀ lẹ́ẹ̀kan torí èmi ò ń wo fíìmù wọn ìtẹ̀ lórúkọ wọn kó sórí tẹ́ ń dárúkọ ẹ̀ lẹ́ẹ̀kan yẹn tó gba ìyàwó ẹ̀ láàyè pẹ̀lú onítíátà kankan kò bá láàyè kó gbà kó wọlé síyàwó lára bí kò ní wọn lọ́fẹ̀ẹ́ ẹ ní ọ̀rẹ́ ẹnu ẹ ká ilé ẹ gidi gan. ìyẹn Ọdúnkọ́lá Adékọ́lá ẹnu ẹ ká ilé ẹ gan ó dẹ̀ jẹ́ ẹ̀dá kan tó ẹ pé wà dísínì tẹ́ bá ti rí Fẹ́mi ẹ rí pé Fẹ́mi ò lẹ́kọ̀ọ́. yàrá owó yàjọ ló Fẹ́mi ò wà dísínì ọmọ Ìlọrin ni mí Fẹ́mi ò lẹ́kọ̀ọ́. ṣẹ́ẹ̀dẹ̀ rí Ìlọrin obìnrin ìyàwó is a slave lọ́dọ̀ wọn ọmọ Ìlọrin ni mí mo lè jẹ́ gbóná obìnrin is a slave lọ́dọ̀ wọn tẹ́ bá dé Ìlọrin lẹ́nu obìnrin ló ń tẹran ṣàṣà lọkùnrin tẹ́ máa bá ń di ẹran títà iṣẹ́ àfáì ní gbogbo wọn máa lọ jókòó pa títà máa láwọn ṣe so ṣe rí obìnrin yẹn náà eléyìí oòrùn tó wà lójú ọ̀run ṣètàṣọ pé kó má wulẹ̀ pọn rẹ̀ eléyìí náà akọ́hùn náà lọ́gbọ́n adẹ́tún kóbìnrin mi lọ́gbọ́n àwa tiẹ̀ ti kọ́gbọ́n ti pẹ́ ń tiwa mi ò lè ra pátá lórúkọ ọkùnrin tọ́kílẹ̀sì odidi ilé tó bá fún mi lówó kí n fi rà gan orúkọ mi ni máa fi gba rìsíìtì kò sí nǹkan tó wà nínú ilé mi orúkọ bàbá mi ni rìsíìtì tó wà ní gbogbo ẹ̀ even my bank I use my father's name àwa obìnrin ìjọ wo la fẹ́ gbọ́n tó jẹ́ kí n dákẹ́ gan nìyẹn ọjọ́ wo la fẹ́ gbọ́n àwọn kọ̀ọ̀kan gbọ́n nu wa bọ̀tà àwọn tí ò gbọ́n ló pọ̀ jù àwọn tí ò gbọ́n òun ló pọ̀ jù tọkọ bá ń dábìrà ìwọ náà dábìrà tiẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan torí ẹ̀ nìkan ìrìn àjò ìfẹ́ láàárọ̀ ó máa ń dàbí gíláàsì mírọ̀ ni tó máa dán gan tó máa wùyàn wàá máa wo rẹ̀ bẹ́ẹ̀ inú ẹ̀ á máa dùn ọ̀tọ́ bá ti di pé ní ó ń sán tó rọra làfẹ́ rẹ́bì kan àbùkù ti ń taba díẹ̀díẹ̀ nìyẹn gẹ́gẹ́ bí ìrìn àjò ìgbéyàwó ṣe rí nìyẹn kò lè máa dùn lọ bẹ́ẹ̀ kó dùn délẹ̀ tọ́nà bá wá ní ká wá bára yín dalẹ̀ tẹ́jọ dàgbà tẹ́jọ dògbó àwọn ọmọ náà máa wá tún ṣe ọ̀nà yẹn ó dàbí títí ọlọ́dà tó ti bàjẹ́ títọ́ba ìjọba tún ṣe ni àwọn ọmọ náà máa tún ọ̀nà yẹn ṣe wọ́n wá rí ní òfẹ́ yẹn nípasẹ̀ pé kí ni wọ́n máa tọ́jú ìyá wọ́n máa tọ́jú bàbá kò ní sí misunderstanding láàrin wọn kí lẹ fẹ́ kí lẹ need. bọ́tí ìrìn àjò ìfẹ́ àárọ̀ ló máa ń dùn ó tó bá máa fi dọwọ́ ìyálẹ̀ ta mírọ̀ yẹn á máa sán díẹ̀díẹ̀ ohun tó yẹ kí àwa obìnrin máa wò nìyẹn ká tó máa kó gbogbo gbèsè ayé wa lé ọkùnrin mi ì tí ì rọkùnrin náà bóyá tí n bá táyé mi wà ṣá ara wo ló fẹ́ dá tó bá ra lé fún mi ó ra lórúkọ bàbá ẹ̀ ni tó bá wá lé mi gangan ni mo ní forúkọ mi sí orúkọ mi ni kò fi sí gàràgbà báyìí kí n mọ̀ pé mi ni mo ní wọ́n níbi kan igbó ibì kan gbòòrò níbo ló jẹ́ gbó tí ò ní padà di gbòòrò
rí èèyàn tó yẹ pé ìjà àrùn là ń sọ̀rọ̀ ẹ̀ tó fi bralẹ̀ tó fi kọ́lé ọkọ ẹ̀ ò mọ̀ tó fi parí everything ọdún ìjọ ń gbèrú ní roman ìpalọ̀ tí wọ́n rent àṣọkọ ti parí ilé kan tó ti gbé obìnrin síbẹ̀ tíyàwó ilé ò mọ̀ real life story ni mò ń sọ ọ̀rọ̀ tó dáríwo gidi gan ni o tí mo kàn ń pàtẹ́wọ́ pé mi tí wọn bí yàn tẹ̀sí ń dá sílẹ̀ ìgbà tí ìyàwó tó ń bímọ náà wá lọ fẹ́ ṣèkó mọ bíbọ náà ti fẹ́ ṣèkó mọ ní nínú ti máa ṣèkó mọ ìgbà yẹn lọkọ́ ṣàwá sọ pé níyẹn àwọn jọ máa kó lọ síbẹ̀ nítorí bẹ́ẹ̀ làwọn ti máa ṣèkó mọ ìyàwó tó dẹ̀ lóyún fún dẹ̀ ti ń gbé bẹ̀ ìyálé ilé òde mọ̀ ìyálé dẹ̀ ní kò sí wàhálà ọlọ́wọ́ ọmọ láàdọ́mọ sí ẹ máa kó lòun ò lọ́tò ó dẹ̀ kó lọ́nu ilé ẹ̀ ó dà kó wá jẹ́ pé kò síbi tó bá sá sí tọkọ kókó nu rádúmà nípalọ̀ ṣé láńlọ́ọ̀dù nígbàlẹ̀. ó ga ọ ojoojúmọ́ là ń kẹ́kọ̀ọ́ ojoojúmọ́ là ń kẹ́kọ̀ọ́. a máa kọ́ ọmọ mẹ́rin káàkiri a máa sùn kiri bí ẹyẹ ó kọ́ lọ́nu ilé ẹ̀ ni àwọn ọmọ ló lanu ni ó sọ fún dáàdì wọn pé bye bye àwọn ẹni kan pè wọ́n sí family house kan parí ẹ̀ ìyàwó dẹ̀ ní kílẹ̀ tó fẹ́ yanjú ọ̀rọ̀ ti sọ rẹ̀ ìyàwó tó nífẹ̀ẹ́ ló gbé sílé tó kọ́ yẹn òun náà wà nínú ilé òun pẹ̀lú àwọn ọmọ tó náà nífẹ̀ẹ́ oníkálukú máa ṣa iye ẹ̀ ó ṣẹ̀ wá nìkan bẹ́ẹ̀ for what ikú tó ń pani láì yọ̀bọ̀n láì yọ̀dà làwọn ọkùnrin ni àwọn ọkùnrin àwọn obìnrin ẹ má jẹ́ ká máa yóò fẹ́ yìí fẹ́ orí bẹ́ẹ̀dì ló wà tábà dẹ̀ ti ṣe wíwà tábà ti dìde lórí ara wa ìfẹ́ tó ti disappear ẹ jẹ́ máa fọpọlọ ṣe o náà wá kọ́ ọmọbìnrin yẹn yọ o kò nídìí bó ń parẹ́ o píparẹ́ kọ́ ló máa yanjú ọ̀rọ̀ tó wà ní oòrùn tó wà lójú ọ̀run ṣì taṣọ ọgbẹ́ ọlọ́run ara láàánú sí. ẹ mọ nǹkan tí mo rí lọ́rọ̀ yìí ó ti di pé autistic child ló bí fóun a máa ń wò pé bẹ́ẹ̀mi ṣe wò ó ni o bẹ́ẹ̀mi ṣe fojú inú wò ó ni o allegedly o ẹ mọ̀ pé mi ìfà allegedly kankan sí èyí tí mò ń sọ látàárọ̀ bóyá ń wò pé kí lọ́mọ yẹn fẹ́ dà fún un lọ́jọ́ iwájú kóun lè gba property òun tó wà lọ́wọ́ ẹ̀ ẹ mọ̀ pé àwọn ọkùnrin yìí burú gan torí pé ó ti jẹ́ autistic child ló wà lọ́wọ́ ẹ̀ nǹkan tó fi parú tú tó pa nìyẹn a máa wò pé ọmọ yẹn kúkú lè wá defend ara ẹ̀ lọ́wọ́ ẹ̀ kò kúkú lè wá gbèjà ìyá ẹ̀ lọ́jọ́ iwájú torí lérò ọkàn tèmi bẹ́ẹ̀ mi ṣe rò èmi ò sọ pé nǹkan tó ṣe nìyẹn o bọ̀ gẹ́gẹ́ bí èèyàn gẹ́gẹ́ bí woman being tó níròní tó rírò rí bẹ́ẹ̀ mi ṣe rò nìyẹn ó ti wò pé ọmọ tó gbé dání yẹn ó lè má jẹ́ ọmọ kan tó máa sọjọ́ fún un lọ mama tí mo wà pẹ̀lú ìgbàgbé ọmọ yẹn lẹ́gbàá sí ọmọ yẹn tó bá ní big bowl ní àbẹ̀ sísà mi sọ pé ọmọ yẹn ò lè pressurize ọmọ yẹn ò lè pressurize ẹ̀ èmi ò sọ bẹ́ẹ̀ but nǹkan tẹ́mi mí ni pé tí mo rò gẹ́gẹ́ bí èèyàn ni pé bóyá torí nǹkan yẹn ló torí pa itú yẹn torí I don't understand ó lè jẹ́ nǹkan tó torí pa itú yẹn nìyẹn ó ti rò pé bóyá ọmọ yẹn ò lè wá báwọn fa àkọ́kọ́ lọ́jọ́ iwájú bóyá nǹkan tó wù nìyẹn torí tí o bá ń ṣe yẹn ni o gba ilé o gba everything o rìn ní o ní kó máa lọ pẹ̀lú ọmọ yẹn ẹ máa wò ó sí o ó lè wá dá ọgbọ́n kan o ó lè fẹ́ dá ọgbọ́n kan sí o lè ní òkè ọmọ ló dà wọ́n pọ̀ òkè ọmọ kan ni ó jẹ́ special child ó lè lóun fẹ́ lọ fi sí school àwọn ó lè lóun fẹ́ lọ fi sí school àwọn special child ó lè lóun fẹ́ lọ fi sí school àwọn special child ó lè lóun máa gbọmọ òun lọ́wọ́ ẹ̀ ẹ máa wòran ẹ máa wo bí tí drama yìí máa end sí ẹ máa wòran drama ta bẹ̀rẹ̀ yìí ẹ máa wo princess prophetess mo ń bọ̀ ẹ jẹ́ kí n sọ kó tó escape mind mi. ó lè sọ pé ibi táwọn jọ ń fà á lọ yìí pé okay if that should be the case ọmọ kan ló bí fún un autistic dẹ̀ lọ́mọ yẹn pé òun á gbà òun á lọ fi sí school òun á lọ fi sí boarding school òun á lọ fi sí school àwọn special children ó lè sọ bẹ́ẹ̀ ẹ mọ̀ ètè oríṣiríṣi náà lè gbé yọ o níbi tọ́rọ̀ yìí ń lọ ń sìn ó lè sọ pé nǹkan tó jọdọ̀ òun àti ẹ̀pọ̀ nìyẹn ibi tọ́rọ̀ yìí ń lọ ń sìn mo ń wo mátà yẹn mo ń drag mátà yẹn nísìn so gbogbo ètè tó bá wù kán fẹ́ dá kéèyàn náà ti múra wọn sílẹ̀ kí ìyọ̀mọ́ náà ti múra wọn sílẹ̀ gbogbo ilé ẹ mọ àwọn pípù yìí àwọn tó wicked yẹn.
Tony. Network. Yes. Tony. Network yìí màmá tì. Òtútù ti dé o. Network kò já gbọ́yìn mọ́ o. Ẹ má sọ̀rọ̀ lọ, ẹ má sọ̀rọ̀ lọ. Ṣáàrí, mo ní sísítà kan. Ọmọ méjì ló bí. Wọ́n bí Mariam wà òkè. Wọ́n bí Wálé. Year before last, on the 21, la lọ ṣe wedding Mariam is a graduate. Ọmọ yẹn disabled ni. Ó máa ń rìn, ó máa ṣubú tẹ́lẹ̀ ní but we prayer ká gbé lọ church eléyìí tó máa ń dátọ́ lẹ́nu nǹkan. Ọlọ́run ṣàṣe wọ́n ṣe ọmọ yẹn náà padà graduate ó parí university. Gbàtí Mariam wá fẹ́ ṣe wedding. Wọ́n pe bàbá ẹ̀ ó wá but Wálé yẹn ètì bàbá ẹ̀ because ìgbà tó ti rí tí wọ́n gbé ọmọ yẹn lọ́wọ́ báyìí ló ti lọ fẹ́ ọmọbìnrin kan ló ti ságba ìkó lọ tó fi àǹtí mi nìkan sílẹ̀ nílọrin. Àǹtí mi ló ń kópa àwọn ọmọ ẹ̀ láti kékeré títà ọmọ ẹ̀ fi graduate tó fi ṣe gbogbo iṣẹ́ ìjọba ló ṣe àwọn ni wọ́n ṣe NIN ọ́fíìsì NIN ló ti ṣe àǹtí mi ló ṣe gbogbo wàhálà yẹn. Ọmọ yẹn graduate ní year before ní upper kìnìlọ́n 2004 2024 ọmọ yẹn ló graduate. Ọmọ yẹn ti wá kò dá tán mọ́ ó ti ń ṣe kíní bọ̀ tí ẹ̀ mọ̀ wọ́n máa ń àwọn ọmọ yẹn máa ń lágídí ẹ tó bá jù mọ́rọ́ àwọn ọmọ yẹn wọ́n máa ń lágídí wọ́n dẹ̀ máa ń bínú. Wọ́n burú jù. Kí ni mo wá fẹ́ fàyọ aṣèwádìí Mariam wá travel out. Ó wá sọ fún ìyá ẹ̀ pé kó wá kó ẹrù tó wà nínú ilé àwọn lẹ́kọ̀ọ́ bíbá òun àtọkọ ẹ̀ wọ́n travel wọn lọ Canada. Ọlọ́run bá wọn ṣe. Bàbá wọn wá ń kọ lẹ́tà sí ìyá wọn pé ọmọ wa pè ó fẹ́ bá bàbá ẹ̀ sọ̀rọ̀ bàbá ò píkọ̀ ó pè for good 3 days kò píkọ̀ ọ̀lẹ̀. Ṣé network kò gbé mi lọ ṣé ẹ̀ ń gbọ́ mi? So ó pè bàbá ẹ̀ for good 3 days bàbá ò gbé kọ̀. The next thing ó wá yí sórí ìyá nígbà tó máa gbé kọ̀ pé Mariam fẹ́ travel out ó sọ fóun ó rí pé ó láyà bọ́tí nǹkan tó ṣe òun á jẹ́ kó jẹ gbà ẹ̀. Ṣé mọ̀ pé Wálé ọmọ tó jẹ́ disable yẹn àti mi ò mọ̀ pé ó ń gbọ́ torí wọ́n ní tí bàbá ẹ̀ bá ti fẹ́ sọ̀rọ̀ sáwọn àwọn kì í fẹ́ kí Wálé gbọ́. Bá tí mi ṣe pè mí yẹn náà bá bẹ̀rẹ̀ sí ní ké voice message wá wà lọ́wọ́ mi náà bá bẹ̀rẹ̀ sí ní ké pé kí n gbà wọn ò Wálé ti dá wàhálà lẹ̀ mo ní kí ló ṣẹlẹ̀ kí ni Wálé ṣe. Bọ́ ṣe gbé ọ̀rọ̀ yẹn láti rẹ̀ tán ṣàlàyé fún mi mo ṣe ṣàlàyé nìyẹn. Wọ́n ní Wálé wá gbé fóònù ẹ̀ torí ẹni tó ẹ pé ó ń ṣiṣẹ́ àwọn ọ̀dà pé ó ń bá US náà ṣiṣẹ́ lórí laptop ó mọ̀wé ẹnjíníà ló lọ fún ọmọ yẹn mọ ìwé tábàyọwọ́ disable tó jẹ́ ó mọ ìwé àti mi try no live Ọlọ́run náà dẹ́ gbà fún wọn. Ṣé wá rí ọmọ yìí bó ṣe gbé fóònù yẹn ló bá tẹ̀sí mẹ́sẹ̀gì sí bàbẹ́ ìgbà tá àti mi sẹ́ni mẹ́sẹ̀gì tí Wálé sẹ́ndì mo lọ́rọ̀ tí dojúrò àti mi ọ̀rẹ́lẹ̀ òṣè tó wọn. Ó bú bàbá ẹ̀ débi pé ó ní are you a father? You are not my father. Ó wá lọ gbé ọ̀rọ̀ látìgbà tí wọ́n ti wà ní kékeré tí ò ti yà sí yà tí ò ti yà sáwọn tí ò ti ṣe anything pé now wọ́n ní pé àwọn ṣe oríire wá fẹ́ máa claim pé wọ́n ní bàbá wọn. Never in your life I will change my father's name. Call me your son or you call my sister your daughter again. Àti mi bá bẹ̀rẹ̀ sí ní kí mo ní kí ló ń pa yín lẹ́kùn. Ọlọ́run gbèjà yín ẹlẹ́fẹ́ àbí. Ṣẹ́yìn lẹ́kọ̀ọ́ mẹ́sẹ̀gì ni wọ́n ní rárá. Bó sẹ́ndì ẹ̀ sí bàbá ẹ̀ ni bàbá ẹ̀ wá sẹ́ndì sáwọn pé tọ́wọ́n nǹkan tí Wálé sẹ́ndì sáwọn pé bàbá ẹ̀ máa lérò páwọn làwọn kọ. Mo lẹ́yìn lẹ́ máa kọ́ Wálé ṣé Wálé gan-an wá ní kọ́tà yín gan ṣé kò lè ta yín. Dúpẹ́ tọ́lọ̀ ń yá Wálé yọmọ dáadáa mọ́ yín lọ́wọ́. Mo ní bó ṣe jáde sẹ́mi ọpọlọ tó wà lórí ẹ̀ kò sí lórí yín. Kò sí nǹkan tó kàn yín lọ́rọ̀ tó wà lẹ́yìn o. So tó bá di ọjọ́ ọ̀la tọ́lọ̀ kó fún ọmọbìnrin yẹn ní ọmọ yẹn wò irú wọn náà máa ń ya ológo ọmọ lálẹ́ ológo ọmọ náà máa ń jẹ́ èmi ti rírú wọn bíi mẹ́ta bẹ́ẹ̀ yẹn tó yẹ pé glory náà padà jẹ́ nínú ilé yẹn inú mi dùn wọ́n ní school tó máa fi wọ́n sí wọ́n máa fún ọ lẹ́díkéṣàn àwọn náà graduate ó lọ wọ́n serve torí Wálé serve ó ṣe everything kò dẹ̀ tí serve tán tí wọ́n ti fi ṣẹ́ lọ kọ́sọ ó mọ̀wé condition tó wà ló jẹ́ kán ètò ìfiṣẹ́ rẹ̀ tó fi ríṣẹ́ tó fi ṣe everything. Ó tún láwọn iṣẹ́ kan tó tún máa ń ṣe online ní outside country tó máa ń sanwó fún lóṣooṣù. So irú àwọn ọmọ yẹn
òun ṣọmọ téèyàn máa ń sọnù, òun ṣọmọ téèyàn ń gbàgbé. Kí Fẹ́mi má ṣe mistake, tó bá tọ́jú ọmọ yẹn ó máa padà enjoy ẹ̀. Àwọn ọmọ yẹn máa ń wáyé ńgbà míì tẹ́ pé wọn Ọlọ́run gan máa ń mọ̀ọ́mọ̀ tì wọ́n sínú ìdílé láti fi dá àwọn òbí wò. Irú àwọn ọmọ tó bá dẹ̀ jẹ́ ọmọ tó ní glory bẹ́ẹ̀ yẹn, irú wọn náà máa ní ìdojúkọ, àwọn òbí wọn náà máa ní ìdojúkọ. Àìmọye ìgbà tí àǹtí mi máa pè mí lẹ́kọ̀ọ́ bíbá pé láńlọ́ọ̀dù fẹ́ láwọn jáde owó lé, máa ní kí ló dé tẹ̀ pè mí nígbà tí iṣẹ́ mi ń lọ tí mo wà òkè, máa lè lò ní àṣẹ́dì owó lé sí wọn. Ìgbà míì wọ́n lè ní àwọn ti lé mẹ́rin wá ní láti skul o, àwọn òdẹ̀ tí ìgbà sálárì nǹkan ọkọ̀, àwọn ọmọ báyìí máa ẹ̀jẹ̀ fún yín, tẹ bá gba sálárì tẹ bá lè dá padà bá lè dá padà ìfilẹ̀. Òun lọmọ yẹn ìgbà tọmọ yẹn máa travel ṣàpè mí, ó ní because ẹ̀yin ni mọ́mì wa, ẹ̀yin la mọ̀ as a family. So irú àwọn ọmọ yẹn máa ń dá lálẹ́ o. Kí Fẹ́mi má ṣe mistake, bá ṣe ń sọ yìí náà ṣe bá máa sọ ọjọ́ yẹn. Ọmọ yẹn tí ẹ bá lè rọjú tí òwò condition tó ọmọ yẹn wà, kó dijú kó tọ́jú ẹ̀ kó dẹ̀ tọ́, ó máa padà enjoy ọmọ yẹn. Ó dẹ̀ lè bí mi kó má rí bẹ́ẹ̀. So that is good. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Bawo. Ẹ ṣe jàre gbogbo nǹkan tẹ́mi mọ̀ ni lórí Kanu sílẹ̀ ìṣọ̀gí o. Ìfẹ́ kéèyàn kankan blame wúmà yẹn. Torí tí ò bá ń ṣe bẹ́ẹ̀ ni, torí àmọ́ nǹkan tó lè rò tó lè fi nírú mind yẹn, irú mindset yẹn láti fẹ́ rin obìnrin yẹn sí o. Torí bí ìgbà téèyàn rin èèyàn sí o lè mérí sí. Ọmọ yẹn gan ló ṣe fẹ́ rìn sí o. Condition ọmọ yẹn ló ṣe fẹ́ rìn sí o. That is their life. Àwọn ọmọ lọ́rin ẹni tó máa ń fẹ́ wọn, wọ́n lè ti sú ẹ. Lórí Kanu sí wa yóò àwọn ò blame obìnrin yẹn àní blame for anything pé máa blame ẹ̀mí ní blame ẹ̀. Sórí Fẹ́mi wàá gbà ṣòkòtò ẹ̀ máa ṣù ẹ́. Ṣé òun náà yàkà ní ojú ẹ̀ fítífítí bí ìwọ kó yẹn ìkà ní ẹ̀ ìkà. Ìkà including a ti sọ lẹ́ẹ̀kan náà wípé ó bá ń lè nì. Ẹ wo ìyàwó ẹ lè káyé èèyàn tí bàbá ẹ bá sùn ní fíìmù industry. ẹ wo ìyàwó bàbá ẹ̀ tó máa ń ṣe ìyàwó bàbá ẹ̀ nínú fíìmù yẹn. Wúmà yẹn ṣe interview lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí mo lè sí interview rẹ̀. Eléyìí tí ẹ bímọ fún ìyàwó bàbá ẹ̀. Mo ti gbàgbé orúkọ tó máa ń pè nínú fíìmù. Wúmà yẹn ṣe interview lẹ́nu ọjọ́ mẹ́ta ó ní àtìgbà tó ti kúrò nínú ilé Adébáyọ̀ báyìí ni wọ́n ti pé òun síṣẹ́ mọ́. Ó ní nǹkan tó wá yà ń lẹ́nu ní pé gbogbo àwọn sẹ́ẹ̀tì wọn ń gbà yẹn làwọn fàlíwèrè pé ìdíje nǹkan kan sẹ́ẹ̀tì wúmà yẹn nìyẹn ń gbà yẹn. Ó ní nǹkan tó wá yà ń lẹ́nu ní pé gbogbo wọn ò bá dá sóun mọ́. Gbogbo àwọn aṣẹ́wó tó re mẹ́ka nǹkan yẹn sẹ́ẹ̀tì wúmà yẹn nìyẹn. Ó nígbà tóun ò ti fẹ́ bàbá wọn báyìí bàbá Bello báyìí ó láti gbà yẹn ni wọ́n ti dá sóun mọ́. Wọn ò pé ó ṣiṣẹ́, wọn ò ṣe kankan. Gbogbo àwọn tóun rò pé àwọn jọ súnmọ́ra wọn gbogbo wọn pa àwọn tì wọ́n ignore òun wọ́n ṣe àwọn wọn béèrè pé báwo wá ló ṣe wá ń survive Ọlọ́run ṣe àwọn ọmọ dáadáa àwọn ọmọ ń yàn wọ́n yanjú ó bímọ fún wọn o ó bá kò bímọ fún bàbá Bello ó bímọ fún bàbá Bello ó láwọn ọmọ ń yàn wọ́n yanjú náà Ọlọ́run dẹ̀ ń ṣe ìyanu pé bọ̀ tí wọn pé ó ń ṣiṣẹ́ mọ́ ní gbogbo ìgbà yẹn pé in fact ilé ayé sú òun pé so báwọn èèyàn ṣe rí leléyìí so ó bá ń lé ni kì í ṣe pé bóyá ó ṣẹ̀ṣẹ̀ ṣe ó bá ń lé ni nǹkan tó bá lọ́wọ́ bàbá ẹ̀ ló ń ṣe yẹn. ajẹ pọlọgbọ òyà Fẹ́mi o wàá jẹ kí ti pin ìyà lọ́wọ́ wa lórí Kanu sí i àwọn alábẹ́ Kanu sọ̀rọ̀ ní ká má Kanu sí wàá jẹ pìpìpì lórí Kanu sí i orí pé mo ti lọ fọ̀rọ̀ ayé ẹ mo ti lọ wẹ̀ mo tún padà sórí ẹ. èṣù lóun fẹ́ wá ẹ wálé olóòsì lé ebi tó bá jáde lọ àjòkó sílé rí ẹ. èyí tí mo ti lọ fọ̀rọ̀ ayé ẹ wẹ̀ tí mo tún padà sórí ọ̀rọ̀ ẹ. ẹ máa kọjá yìí rí ni èmi mo yí ètò kéré olùfẹ́ràn olólè ètò tó èyí tó kéré yẹn ni mo yí. nǹkan tó ṣẹlẹ̀ tí mo lè gòkè. lè gòkè kò ṣe mí nẹ́tíwọ̀kì yẹn ni sí nẹ́tíwọ̀kì yẹn. fíìmù industry ó ṣe wà nìyẹn ẹ bá ti bọ́ọ̀gá kan jà báyìí gbọ́n tó kù máa dìtẹ̀ mọ́ yín ni gbọ́n tó kù máa kẹ̀yìn sí yín ni wọn ní bá yín sọ̀rọ̀ mọ́ wọn ní nítorí ó ti bọ́ọ̀gá jà ṣe kínní kan
Yamayama wọn ó pọ̀. Bàbá ọlọ́fà náà ti sọ̀rọ̀, ó ti parí ọ̀rọ̀. Ọlọ́run fọ̀run kẹ́wọn. Fimi lọ sùn. Ọ̀pọ̀ àwọn ọmọ sẹ́yìn tó ń jù ní wérékè. Tí ìbá yẹ pé sójà fóònù tó ẹ̀pù àwọn ọmọ yẹn tẹ́ kọ́ máa rí skìtì ṣe. Wọ́n tó mọ̀ pẹ́ lómi wà ní film industry. Ìdí àti gbóná. Ìdí àti gbóná. Bí wọ́n kọ́ ṣe bí ọlá sínímà tó ti wà ń ta tó ń gbé fíìmù. Àti location yìí lẹ máa fọ́. Ọlá sínímà tó ti wà ń ta tó ń gbé fíìmù lọ sí sínímà ló jẹ́ kí gbogbo wọn náà ń dolówó jù. Wọ́n ṣe dípò àwọn lè máa bìí èkó bá ṣe wù wọ́n. Ìkà àṣekàṣara fúyẹ́. Ìkà kó wá lọ gba yàrá kan kó máa gbé yàrá kan. Ìwọ náà padà sí yàrá kan. Yàrá kan ò fíìsì wọn ni ìbéèyàn lè wọ náà. Ìwọ náà lọ sí yàrá kan kó mọ bó ṣe ń rí. Àwọn àṣekàtẹ̀sẹ̀ mọ́ Ìlọrin mi sùn kí àwọn wọ́n ti tú mi lẹ̀ Olúwa ṣeun o. Nẹ́tíwọ̀kì yín ni ẹ̀sìn. Kúrò lẹ́ẹ̀mejì kan tó wíkẹ̀dì wọ́n kí ń rò lẹ́ẹ̀mejì kan tó wíkẹ̀dì. Ọ̀pọ̀ tó ṣe wà yẹn ní ìsìn báyìí ó máa dà àwọn tiẹ̀ síta àwọn blogger tiẹ̀ náà tí wọ́n máa push oríṣiríṣi. Àwọn tó fẹ́ dọ́kú ẹ̀ gan. Tí wọ́n fẹ́ pa lady yẹn lẹ́nu mọ́. Tí wọ́n fẹ́ tẹ̀rí pátápátá pé kó má gbèrí mọ́. Ẹ̀rí ó máa tó dà wọ́n síta ń sìn. Ẹ máa gbọ́ oríṣiríṣi narrative. Narrative tẹ́ pé rọ́ǹgù wọn. Òótọ́ ni. Ẹ náà pé dìmọ́ tó bá ṣe defend ẹ̀ tó dìmọ́ tó máa ní o máa dú ẹ tó nìyẹn. Àwọn oníṣekúṣe. Ọ̀nà kó má jẹ gbèsè dá. Ọmọ ọdún mélòó ni tó ń kóbìnrin jọ? Ọmọ ọdún mélòó ni Fẹ́mi tó ń kóbìnrin jọ? Ọ̀nà kó má jẹ gbèsè dá. Pẹ̀lú orí burúkú tó ń bá kiri. Tọ́sọ̀bìnrin daṣọ ní wọ́dúrópù tó fi ń tolé. Ọmọ ọdún mélòó ni? Ìwọ̀n ìka. Nígbà tí ọmọ bá bẹ̀ sí ṣe tí bàbá bá ti ṣe ó káre ó jọ mí. Tí ó mọ̀ pé bàtà wàhálà tí bàbá ń bọ́lẹ̀ ló ń tẹ̀sẹ̀ bọ̀. Tọ́dẹ̀. Ó nìkan yìí dẹ̀ ní nínú wọn èmi ò gbọ́rọ̀ tàwọn tó kù rí ohun yìí náà ni. Àwọn ọmọ bàbá Bello tó kù yẹn mi ò gbọ́ negative things nípa wọn rí. Tábà ti wò láti ilẹ̀ tí lépo ní wọ́n ràn ọmọ kan. Chance àwa la wà ń bẹ̀dẹ̀ ló wù. Bàbá wa ló lẹ́nu ní fún mi industry. Ìjọba náà tún wá bá tiwọn mọ́rin ìgbà tíjọba ti fún wọn láàyè tí wọ́n ti wọlé sáwọn ìjọba lára. Ìgbà náà ni gbogbo dìdìrín wọn tún wá ń pọ̀ sí. Wọ́n máa ṣe bó ṣe wù wọ́n. No. Ẹ̀yin Ghanaian family. Ẹ̀yin Facebook ẹ jẹ́ fi yín lẹ̀ ká wà ní aṣọwà lórí TikTok. Thank you for everyone for joining me on Facebook. You like, you share.